Adétòun ọmọọba Adétòun mẹ́bí wọ́n mú kó bẹ̀rẹ̀ fún lọ́wọ́ o ọmọọba aya ọba ó forí balẹ̀ forí adé o ọmọọba Déníjì o ọmọọba mẹ́ta ìkẹrẹ rẹ̀ mẹ́fà ni ọmọ ìbò òkè tó gbélé jagun Èkó ọmọọba rìn ilẹ̀ omi títí ọkọ rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ ló ní àmọ́ kí ọ. ọdún ẹ lóde Adétòun o ọdún ẹ lóde ọmọọba orí jẹ́ ògo orí jẹ́ òótọ́ orí jẹ́ òtúnbọ̀ pẹ̀ láyé o wa orí jẹ́ òtúnbọ̀ pẹ̀ láyé. ọdún ẹ lóde Adétòun o ọdún ẹ lóde ọmọọba orí jẹ́ ògo orí jẹ́ òótọ́ orí jẹ́ òtúnbọ̀ pẹ̀ láyé o wa orí jẹ́ òtúnbọ̀ pẹ̀ láyé. ilé wí. orí jẹ́ òtúnbọ̀ pẹ̀ láyé o wa orí jẹ́ òtúnbọ̀ pẹ̀ láyé. Adétòun yọ wọ́n ṣe bóṣù ló yọ. Adétòun yọ wọ́n ṣe bóṣù ló yọ. ọmọọba aya ọba dé Adétòun yọ wọ́n ṣe bóṣù ló yọ. Adétòun yọ wọ́n ṣe bóṣù ló yọ. Adétòun yọ wọ́n ṣe bóṣù ló yọ. ọmọọba aya ọba dé Adétòun yọ wọ́n ṣe bóṣù ló yọ. ó ti gòkè gógóró Olúwa ló ń gbé ọ̀gá. ó ti gòkè gógóró Olúwa ló ń gbé ọ̀gá. òkè tí ó wà yìí ò nírèlẹ̀. ó ti gòkè gógóró Olúwa ló ń gbé ọ̀gá. ọmọọba Adétòun ayamọba Olúwo Lékúnlé Adéríbigbé o Adétòun máa dání gànjọ́gànjọ́ ọmọ dára ó dẹjọ́ o àárín ìgbẹ́rẹ́ bí ẹni ẹgbẹ́ dùn ẹgbẹ́ òkú dùn wọn Adétòun àwọn ọlọ́tẹ̀ ni ó fẹ́ kí àdúmàdán o àdúmàdán o àdúmàdán arẹwà lóbìnrin dúdú rẹ̀ yìí wù mí púpọ̀ olójú gúnrégé ọmọ Prince Julius Adéníjì Ọ̀nàsànwó tó ṣe bẹ́ẹ̀ tí ó bá wá gbélé ayé mọ́ ọ̀run kó délẹ̀ fún bàbá rìn ọmọ mi Christiana Olúwẹ̀mí mọ́ o Olúwẹ̀mí Ọ̀nàsànwó yá dáadáa ní Adétòun o ikú tó yáwó nípa àrùn onígbé ọdẹ láṣẹ Ìdùmarè lókè ọ̀nà rẹ̀ onídòójúrò ó nírèlẹ̀ láíláí ọmọ ọ̀gá ni láṣẹ Ìdùmarè lókè. Màmá Démilọ́lá o Màmá Démilọ́lá Olúwa o àmọ́ Olúwa tà mí lọ́rẹ ni mò ń ké sí lọ́wọ́ o aláṣà tolùdarí Pleasant Surprises and event planning nílùú Canada iṣẹ́ rẹ̀ ò nídìí iṣẹ́ mọ́ lọ́wọ́ o onítàn náwó sáré ọmọ lágbọ́ Ọlọ́run ọba ọmọ rẹ̀ kọ́kọ́ níkú mọ́ lójú aya Adéríbigbé o ọkọ rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ ló rán mi wá o
bíi ti ẹ̀sán wọ́n gbogbo ilé ayé wọ́n lábì àmọ́tò ó tọ́ ní yọ wọ́n wá tún ní mọ̀ bá ònúlé àwọn bàbá rẹ̀ lọ Adétóun jẹ́rẹ́ lẹ́ o yà á kọ́kọ́ wọ ọ̀nà pẹ́ láwọn bàbá rẹ̀ lọ́mọ ọ̀sọ̀sà ọmọ gbẹ́gàndé o ọmọ gbẹ́gàndé ìsìnwó ìjókòó ọmọ ikú olùdá òjijì fìrì ó yọ fún bàgbà lẹ́rù ó dọ́gba délẹ̀ bí irú ẹṣin ọmọọba mẹ́ta ọmọọba mẹ́ta ìkẹrẹrẹ mẹ́fà ọmọ ìbò òkè tó gbélé jagun Èkó ni wọ́n nínú ilé àwọn bàbá rẹ̀ ọmọọba orin ilẹ̀ omi tìtì ọmọ fàárọ̀ gbòjò ọmọ fàárọ̀dẹ wogun ọmọ olúwa tápá ọmọ olúwa ìbàrìbá ọmọ olúwa ẹrú tó kúnlẹ̀ bẹ̀rẹ̀ ní mọ́ba ọmọ òpìlẹ̀ gboko ó gbọ́ òkò tó tún gbà àlà nínú ilé àwọn bàbá rẹ̀ ni Ìjẹ̀bú ní ọmọ Àjàgbàlúrà ọmọ Àwùjalẹ̀ àdúrú mádé ní ọmọ àdúrú mọ̀sù Adúrúmọ̀sù gbẹ̀dì yẹjẹ ọmọ aládìyẹ ògògò mọ̀gà èyí tí ń fẹ̀yìn rẹ̀ yé bí àwọ̀ kìngìngìngì ọmọ òun ṣe ni ọ̀yọ̀yọ̀ ń yọ ọ̀yọ̀yọ̀ máyọ̀ mọ ohun tí ṣe ni ò lè pa ni olówó ìṣẹ̀ǹbáyé ni ọ̀sọ́ Túndé olówó ìṣẹ̀ǹbáyé kówó ohun tó gbòdì kó tó dowó tẹrú kó tó dowó tọmọ òòṣà òkè dàbí onílé bàbá rẹ̀ ni wọ́n fi ń gbé kékeré Ìjẹ̀bú owó àgbà Ìjẹ̀bú owó dúdú Ìjẹ̀bú owó pupa Ìjẹ̀bú owó gbogbo Ìjẹ̀bú tí mo mọ̀ ni wọ́n lọ lọ́wọ́ o wọ́n mèrè ní ìwà Adétóun ó rí pé Ìjẹ̀bú níyọ́ Ìjẹ̀bú níyọ́ Ìjẹ̀bú lọ́kọ̀ rẹ̀ Adétóun Ìjẹ̀bú wá di púpọ̀ lọ́dọ̀ rẹ̀ ọkàn wa nítẹ̀lé àwọn ọkọ rẹ̀ ọkọ̀ tó mi ò bẹ̀rù òjò ọmọ bẹ́jí balẹ̀ déédé o bọ́jọ́ balẹ̀ rọ̀ kó rọ̀ ẹ̀yìn kì í yàwó ra aṣọ nínú ilé àwọn ọkọ rẹ̀ ọmọ àtàṣọ sílẹ̀ joyè ọmọ lówó joyè méjì pọ̀ ó tún wá retí ìkẹta ìwọ̀n kò kílẹ̀ àwọn ọkọ rẹ̀ gangan máa gbọ́ ọmọ òfìràn ọba ìmẹ̀tí o ọmọ ọkọ̀ máyọ̀ aládé ńlá ọmọ ṣígòtì omi ìdòkun ọmọ rówó jìnrìn joyè ni wọ́n kò kílẹ̀ àwọn ọkọ rẹ̀ ọmọ dákọ̀ mẹ́kún ọmọ wá olóko ọ̀ọ́kùn ọmọ agbólẹ́nu bí agogo ni wọ́n nínú ilé àwọn ọkọ rẹ̀ ọkọ ọdún okú yẹdún àṣeyí ṣàmọ́dún ọdún ayọ̀ ló sì mọ bá wọn ṣe èyí wọn bá bí ọpẹta níkọrin ewì yìí kò mọ wí fún wọn wípé èmi náà ni èmi ni àgbègbè ló kọ́ méjì àgbè ní jẹ́ ó bá dò ní kékèké ó sẹ́yẹ tó lè bá parọ́ òkè nínú oko èmi làkàn kẹ́ẹ̀ẹ́ta ó mẹ́yìn ilé àkọ́bí sẹ́sì ọmọ arójò òjò Ìjẹ̀bú ní ìmí ọmọ eré níwà ó tún díjọ́ mi ó díjọ́ mi ó díjọ́ mi ọjọ́.